ti sú wa o a ò fọkàn balẹ̀ mọ́ o. Mo ti pè 6 months mẹ́. Kò yẹ yín, a normal person, a responsible average man tó hustle kò lè fi ìyàwó ilé ẹ̀ tó marry legally kó fi sílẹ̀ kò travel for 2 months. Why? Ẹ̀rọ àti bàpẹ́ kó tó dé àti ṣiṣẹ́. Why? Ebi nìyà ó. Ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà yìí sìn. Èmi pé yanko ẹ fún mi, ẹ fún mi. Ẹni ìpè yanko ẹ fún mi, ẹ fún. Ẹni ìpè ṣẹ́yìn kò ní pa fún. Talk now. Ṣẹ́yìn mo ti ní kẹ́ ẹ máa kọ́ra mọ́. Àbí ẹ nà ìyàwó gan mélòó kọ́ra. Ṣé yẹ kó rí bẹ́ẹ̀? Àwọn owó jẹ ṣẹ́bẹ̀ láti máa bọ́ fámìlì. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Láti máa bá àwọn girama. Àwọn tó fẹ́ sá lọ, ẹ tún mú dọ́là. Kí ló dé náà? Mo gbọ́ ní news, wọ́n ní nurse. Tó practice, tó ṣiṣẹ́, tó bá ti graduate, ó máa serve Nigeria fún 2 years kó tó lè travel out. Why? Ṣé tí Nigeria wà bá dá, ṣá máa travel out? Why? Kí ló dé náà? Ẹ wo bíbá, kò ṣeré o. Kò ṣeré o. Kò ṣeré o. Tinubu mọ̀ pé ọmọ máa gbọ́, àmọ́ àwọn èdè ẹ wọ́n máa play fún ẹ. Wà á dẹ̀ máa rójọ́ wa tá à ń sọ̀rọ̀, àmọ́ ó ti yẹ kò sí wàhálà. Àkáǹtì wa block ẹ̀, a máa jáde, ohun wa máa dókè. Àjẹ́ èdè ẹ̀ṣẹ̀ fún ọlẹ́sà ẹ wọ ẹ má wọrí ẹ̀ṣẹ̀ kan tó bá wù yín ó ti yẹ yín. Sunday Igboho ṣe bẹ́ẹ̀ ti pamọ́ ẹ ó máa jáde. Èèyàn bíi Sunday Igboho ní Nàìjíríà ó tó millions kò yẹ yín wọ́n pọ̀ ó ti yẹ yín ẹ tì wọ́n mọ́lẹ̀ ẹ lè pa wá tán you no fit Allah. Wọ́n ní tẹ́nìkan bá máa ṣe ìlú ohun rere ni ó fi ṣe ìlú. Ìjọba táwọn wá dìbò fún tó ṣèlérí fún wa pé táwọn bá débẹ̀ àwọn tún nǹkan ṣe àwọn ràn wá lọ́wọ́ pẹ̀lú máa dúró pẹ̀pọ̀ akébi eku ẹ̀yà akébi ẹ̀yẹ ṣùgbọ́n wá ṣe ní láàánú láti gbà tí ìjọba yìí ti dórí àlééfà ebi ìyà àìríjẹ àìríndínmú àìríná àìrílò ló wá kéde gbogbo àgbáyé torí ẹ̀ la fi jáde lọ́jọ́ ní láti wá fi ẹ̀hónú hàn fún ìjọba àwa bájọba jà àwa sọ pé kó má ṣèjọba àwa ní kó má ṣiṣẹ́ tiwọn ṣùgbọ́n a ní láti jẹ́ kó mọ̀ pé ìyà yìí ti tó. Àwọn ló sọ pé àwọn máa gbé pọ́lísì wá wọ́n gbé pọ́lísì dé pé kí pọ́lísì náà máa délẹ̀ pé máa mú nǹkan ara dẹ̀ wá ṣùgbọ́n wá ṣe ní láàánú pé lọ́wọ́ ta wà báyìí ó ṣe ní láàánú pé àti jẹun àti mu ó wà nìyẹn òṣìṣẹ́ ìjọba ni mí mo wà ní level 12 ìgbà tí dáàdì mi gba level 10 ní federal government dáàdì mi ti gbé nǹkan rẹ̀ ṣe mo wà ní level 12 mi ò ní nǹkan gidi mi tí mo lè tọ́ka sí ebi ìgbà tí ìjọba ìjẹ́ ti wá délẹ̀ ebi lọ́wọ́ fi ṣe lọ́ fi ṣoore nínú àyè wa olójẹ́ ká jáde lọ́jọ́ òní. Ìlú le ebi ń paráàlú ó ti sú wa a lè forí tì mọ́ bóyá kí àwọn òyìnbó wá kán wá tú wa kó lẹ́rú àbí ká gba ìjọba ológun lásìkò lẹ́ẹ̀kan sí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ara ń ní àwọn èèyàn ìlú ò fararọ inú wa ò dùn ẹni tí àwọ̀ ẹ̀ lóyún sínú ó lọ para rẹ̀ torí ìrònú bó ṣe fẹ́ bí bó ṣe fẹ́ tọ́. Lálọ́ọ̀dún fara di tẹ́láǹtì gan òdẹ̀rọ̀ owó kójọ débi tí ó sanwó lé. Ẹ bá wa sọ fún ìjọba President Bọ́lá Ahmed Tinubu bàbá Ṣèyí ẹ jọ̀ọ́ ẹ wò wá ṣe láàánú o ẹ jẹ́ kí gbogbo ẹ̀ dẹ̀rọ̀ ó lé èmi ò rírú ìjọba rí Nàìjíríà o ẹ ṣe. Pàwá ebi pàwá ebi pàwá ebi pàwá. Bẹ́ẹ̀ni mo sọ̀rọ̀ sálárì ilé ẹ̀kọ́ wọn ṣe sálárì mi ní oore ẹ̀sọ́ sálárì mi lówó lọ́wọ́ ẹ ṣàánú mi o 1 naira mi ò ní o ọ̀rẹ́ mi ló ń gbé mi o ẹ ṣàánú mi o dókítà ẹ̀sọ́ sálárì nọ́ọ̀sì o tó bá yẹ ẹsẹ̀ gbogbo wa ń jápa kúrò ń lù ú ẹ̀yin lẹ̀ ẹ̀sánwó wa yìí o ẹ̀sánwó wa o ẹjẹ padà torí páàdì ti di 4,000 lọ́wọ́ ra páàdì o onídàáká máa lọ sọ o ẹ jọ̀ọ́ o ẹ ṣàánú o. ẹ tó wálẹ̀ díẹ̀. All right. What has Dr. Ikoko? Yes. What has he done for you? He did not pay me. He did not pay me. It's not been too much. It's too much for us. We can't afford it again. She got me. We're going to school. Where's the money? She don't want it. Why are they giving us slowly? It's too much. It's not fair. It's not fair. We can't pay school fees again. Gas is one thing. What happened? She got me down. Voters card tí mo fi máa ń dìbò fún Nàìjíríà rẹ̀ àmì Nàìjíríà citizen. Passport tí mo fi máa ń travel lọ sí òyìnbó rẹ̀.
mo fẹ́ declare asylum ní Nàìjíríà nítorí ìjọba amúnisìn bí ẹrú láti 1960 mi ò gbádùn ìlú ìrí mo gbọ́ nínú tọ̀bí bí wọ́n ṣe ń ṣe ní ayé àtijọ́ títí di ìsìn láti pẹ̀lú tó ti bí mi up nepa ni títí di ìsìn náà up nepa náà ṣì náà ni ìgbà tí mo wà nílùú òyìnbó iná òṣèjú mẹ́rin inú ẹ̀ máa dùn láti sọ táàkì ni bẹ́ẹ̀ níbí wọ́n fi agídí gba táàkì lọ́wọ́ wa àdéhùn nǹkan tó fi ń ṣe àwọn tó ń jí owó wa gbogbo ìjọba tó ti wà ń bẹ̀ ni ó ń jí owó wa ìjọba tó tẹ̀ wá wà ń bẹ̀ nísìnyí ìjọba tó wọ́ sí ní láti 2015 ìjọba tí ò tiẹ̀ dá ní ìjọba tó wà ń bẹ̀ ìjọba APC láti orí Buhari títí di ìsìn ìjọba tí ò dá ní ebi ń paráàlú wọ́n mú rẹ́sì a bag of rice 78,000 sí 80,000 ló ń ta gáàsì 1 kg 1.3 ló ń ta ṣúgà àwọn èèyàn wọ́n tó ti di 1.6 báyìí gbogbo nǹkan ló wọ́n bí mo ṣe wà yìí mo fẹ́ declare asylum ní Nàìjíríà passport mi rèé even ní lẹ́tà mi ti lọ lọ́wọ́ báyìí láti lẹ́tà sí wọn ní UN ipe ìjọba tí Tinubu ṣe lé wa lórí ìjọba òfegè ìjọba àtẹnujẹ ìjọba irọ́ èmi lọ́kàn irọ́ ni èmi ló máa ń fẹ́ paráàlú ààrẹ Tinubu mọ́. wọ́n ti wá la lórílẹ̀‐èdè yìí o àárín kan jẹ́ o ìyàwó wa àwọn náà ní gbà o kí wọ́n ṣàánú wa o ebi ń pa wá o ọmọ wọn gbádùn káàkiri o àwọn ò gbádùn o ó dàgbà fẹ́ ní. ìdí tàbí darapọ̀ ní pé ebi ń pa wá ìnira ìpọ̀ kò sóúnjẹ kò sómi kò sí iná àlẹ́ kiri gáàsì mọ́ gáàsì ná 1,500 naira ibi yìí pa kí Tinubu jọ wọ́n ṣàánú ẹgbẹ́ lábẹ́ ìwé nílẹ̀ ẹni kí wọ́n ṣàánú wa o àti ṣeré kí wọ́n jọ o ebi yìí pọ̀ nígbà tí bàbá tó bí tiwa kọ́ lélẹ̀ ìgbà tí wọ́n sọ̀rọ̀ fún wa ní báyìí máa dẹ̀ wá lọ́rùn ìnira ni bàbá kọ́ mọ́ wọn kí wọ́n jọ o kí wọ́n jọ àlẹ́ jẹun mọ́ àlẹ́ pẹ̀lẹ́ wa fún wọn nílé ebi ń pa wọ́n. Okay, everybody pariwo since oṣù mẹ́ta ó lọ oṣù mẹ́ta ó lọ lókè ṣé ìjà tó bá lọ nígbà ọjọ́ níbo ni bá kú tẹ̀lé. ìjọba tó lọ gan ìjọba tó lọ sọ wípé ìgbà tó ń bá lọ à ń mọ̀ wípé òun gbìyànjú ìgbà tó wá lọ tó ní ṣe ọwọ́ àìsàn wá kílà sí pé ó gbìyànjú ẹni tó wà ń bẹ̀ gan ẹ tó wà ń bẹ̀ gan ó fẹ́ ní ọ̀rá rẹ̀ sọ ó lóun ò promise Nàìjíríà wípé except òun ló kàn ṣé ìyàló wa kàn wá ni. kí ló ní sẹ́ẹ̀ sẹ́rí 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 ọ̀bà yẹn èèyàn máa fi lẹ̀kẹ́ tó yé ni. wọ́n sì bọ́dà ṣé wọ́n jẹ́ fọ́ní rice àwọn ń jẹ́ fọ́ní rice wọ́n jẹ́ tó wù wọ́n ànáwó gbogbo tí wọ́n rà ọ̀fẹ́ ni. bàbá kí wọ́n sí bọ́dà ẹni bọ̀ tí wọ́n fẹ́ wọlé kó wọlé ẹ jẹ́ wọ́n sí ẹni tí kí o gbé padà jẹ fún wọlé epo àwọn ní pẹ́pọ̀ tó máa tẹ̀ wọ́n ní ṣe àtúnṣe àti ìrìnàjò nídìí sọ́ọ̀tì nídìí sọ́ọ̀tì lọ́wọ́ kí epo wá sílẹ̀ kí epo wá kí epo wọlé ní pẹ́pọ̀ wá tẹ̀lé sọ́ọ̀tì nìyẹn tí wọ́n ń pè é. Bàbá mi, àwọn tí wọ́n ń pè yẹn, ṣé báwo ni wọ́n fi wọ́n síbẹ̀? Ṣé wọ́n lè yọ wọ́n kúrò? Ok, tí o bá débẹ̀, in 1 minute, tí o bá yé wọn, ẹgbẹ́ fún mi nínú wọ́n lè kó lórí àlèwọ̀ Tinubu wọ́n lè kó lórí àlèwọ̀ títí tó gẹ́gẹ́ bí pa wá. You don't want to give your guys that you don't know now.
300 naira. What they say? This is not your promise when you are campaigning. This is not your promise. We don't want you again. Resign. Resign. This is not a matter of law for Kambale. It's too much. Even power. Àwa ní agbègbè Mọ́kọ́lá ní ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwọn ọ̀dọ́ ti fẹ́ wo níwọ̀n lórí ìlú tó lé gbogbo wọ́n mọ̀rọ̀ bẹnu lórí owó bú ọjà oríṣiríṣi nǹkan míì tí wọ́n rà tẹ́lẹ̀ tó gbogbo lórí àti àìròyìn gẹ́gẹ́ ariwo náà mú bọ láti òwúrọ̀ òní ní agbègbè Mọ́kọ́lá ní Ìbàdàn ó sì ṣe ṣe kí wọ́n wọ́ọ̀dẹ láti fi ta wà yìí ṣe àtàwọn challenge ní Ìbàdàn. Ebi pabio, ebi pabio, ebi. Láti agbègbè Mọ́kọ́lá nílùú Ìbàdàn gẹ́gẹ́ bí ẹ ti máa rí àti láti wò àti láti gbọ́ lójú ìran yín àwọn èèyàn ló ti kọ́ sí gbòòrò báyìí láti mímí ẹ̀dùn bẹ́ẹ̀ ni wọ́n ń kérora lórí fòtó ìpọ́njẹ́jú lórí ilẹ̀ Nàìjíríà báyìí wọ́n ní gbogbo nǹkan táwọn ará lówó pọ́kú tẹ́lẹ̀ ló ti gbowó lórí báyìí àti agbègbè Mọ́kọ́lá ní ìfọ̀wọ́ náà ti bẹ̀rẹ̀ ó sì ṣe kí wọ́n tún rìn kọjá bí lọ sí àmàpá bòmí nínú ìgboro ó ṣe rọrùn ṣe láǹfààní láti wò lórí BBC News Yorùbá láti ìlú Ìbàdàn. Orúkọ tèmi ni
torí oríṣiríṣi organisation ló wà ní ibi so torí ìta fi wà bí lónìí ni wípé ìyà yìí tó gẹ́ ebi yìí tó gẹ́ àfẹ́ kí àwọn ìyá wa àti bàbá wa kán mọ̀ kú lẹ́nu ìtajà wọn eku òkè bí eku mọ́ Nàìjíríà ẹyẹ òkè bí ẹyẹ mọ́ orí ìṣe èyí. Kí wọ́n gbé báńkì láyé láti máa lọ sí Ṣàngó a fẹ́ kí gbogbo wa ẹ̀yin bàbá wa àǹtí wa ẹ jọ̀ọ́ àwa àṣà o bàbá rẹ̀ ṣe ń lọ ẹ máa rí àwọn tó ń wọ jákẹ́ẹ̀tì à ń lọ sí Ṣàngó àwọn tó ń wọ jákẹ́ẹ̀tì wa wọ́n máa wà lẹ́yìn wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wa lọ́tùn lósì so that a fẹ́ kí àwọn tí olóṣèlú bá rán láti wá ẹja àkẹ́mọ́ wa lọ́wọ́ nítorí wípé àwa ni wọ́n sẹ́ ní Nàìjíríà àwa náà ní security ara wa a máa ṣọ́ra wa. Please address them that we are maintaining a lane. Yes. The vehicle will maintain the other lane. We are maintaining a lane. Please. Sáré ọ̀nà kan yìí a fẹ́ parẹ́ ni lọ́dọ̀ máa ta lọ́wọ́ wọ́n máa lè fi iṣẹ́ wa ránṣẹ́ sí àwọn tó wà lé káwọn náà kán gbéra jìbí káwọn ọ̀gá láti ládùúgbò wọn jẹ́ wa nílé ọ̀dà tó tó mọ́ afẹ́fẹ́ náà tó lórí rédíò pé ó fún àwọn ìpínlẹ̀ ọ̀hún wọ́n ti rí ìpàdé ẹjọ́ báyọ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀yọ̀ kan àwọn búlọ̀kù ẹ̀yìn wọ́n lọ gba kò ní ìsọ̀rí ẹ̀mọ́ ilé àwọn ìsọ̀rí ìwà wọ́n wọ jákẹ́ẹ̀tì yẹ́lò wọ́n máa ń lọ sí ọ̀ à ń lọ sí Ṣàngó ẹjọ́ máa lọ sí Ṣàngó ó lè gbò. Mọ́kọ́lá la bàbá yìí ní ìlú Ìbàdàn níbi tí àwọn aráàlú ti ń ṣe ìfẹ̀hónúhàn lórí ọ̀wọ́n gbogbo oúnjẹ àti àwọn nǹkan míì tí ó lè ti gbogbo lórí báyìí. Láti agbègbè Mọ́kọ́lá òun láti bọ́ lẹ́nu ọ̀kan lára àwọn tó ń ṣe àkóso àwọn tó ń ṣèkọ́ wọ́dé yìí wípé wọ́n ó gbà bídé Ṣàngó bẹ́ẹ̀ láti gbọ́ pé àwọn kan náà tó fẹ́ kóra pọ̀ ní agbègbè challenge bó ṣe ń lọ sí ilẹ̀ láǹfààní láti ìlú Ìbàdàn. ojúbọ dẹbi jáde ni pé a gbọ́dọ̀ máa ti ṣẹlẹ̀ sí àwọn èèyàn ká lè máa táwa náà máa contribute nínú ọ̀rọ̀ fún ìjọba bóyá à ń dá sọ̀rọ̀ lórí ètò tẹlifíṣàn ní àkórí rédíò tó ń torí ìdílé yìí tí mo rí ni pé n tó fa gbò wọn wáyé tíjọba bá lè yín kinní yẹn wálẹ̀ díẹ̀ ìbàdà torí pé ìjọba rí ju tí àwọn aráàlú rí lọ tí wọ́n bá rí wípé ojú egbò tí Nàìjíríà ní ayọ̀dẹ̀ táwọn bá wọn kù sí tó lè hí ilẹ̀ ájó wọn ṣùgbọ́n ẹni tẹ́ ń bá hí ilẹ̀ egbò kò mọ̀ pé àánú òun lẹ́ ń ṣe so because of that kí wọ́n yẹn lẹ̀ díẹ̀.
Mr. President, please do something. People are dying. We are trying. Try for you. Disappoint us. There is how much now? Tinubu,
You should look at it. Gari is how much now? Look at it. We are suffering. We are suffering for nothing's sake. Without no purpose, without no excuse, without nothing. We don't have access as a youth for anything. You are riding us. We think you are elderly. Your elderly is a small boy to us. You have to change it. Look at Gari. Look at rice. Everything is cost. So you have to do it. We give you 48 hours. You have to do it. Ebi pa wá! Ebi pa wá! Ebi pàlú o! Ebi pàlú o! Ọ̀rọ̀ tí kúkú ebi pàlú o! Media ẹjọ ẹ fojú ọ̀nà sílẹ̀ fún ẹgbẹ́ bá wọ́n sọ́yìn ẹgbẹ́ bá Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.